ihun tó ìbéèrè tó lówó ojú ta ni àti rẹ̀ nìkan kọ́ dáhùn rẹ̀ kó bí rárá òun mú òsà tó dùn àsìn o òsà báyìí ló sìn torí gbogbo òsà tó kún sìn lóòótọ́ nílẹ̀ Yorùbá ẹ̀yìn Odùduwà àwọn tó dálẹ̀ àwọn èèyàn kan ni wọ́n tí wọ́n kú tó padà dọ́sọ̀ òsà tí wọ́n ń sìn lẹ́yìn wọn ẹnì kí òun tó bẹ̀ kọ́ wá jáde kọ́ wá sọ pé òsà báyìí lòdùwà ń sìn òun rí dáhùn rẹ̀ ẹ wo ìpèníjà tí ọba olówó yìí tó gbé kalẹ̀ yìí léyìí tí ó máa sín làákàyè àwọn èèyàn ìfẹ́ àmàjá gbọ́ lóòótọ́ àṣẹ àwọn sọ páwà nìpìlẹ̀ à ń pé ìbọ̀rìṣà òun nìpìlẹ̀ láyé tọ́ba wá jẹ́ pé àrọ́mọdọ́mọ Oòduà làwọn òòṣà tí wọ́n ń sìn yìí kí lóòótọ́ wá sìn lóòótọ́ ó yẹ ká mọ̀ lóòótọ́ látara bẹ́ẹ̀ làákàyè àwọn èèyàn máa sì wọ́n mọ̀ pé àníṣe ọba tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run tó ṣẹ̀dá Oòduà tó ṣẹ̀dá àwa náà òun nìkan náà lọ́ba tó tọ́ láti sìn ẹlòmíì ò tọ́ láti máa sìn lẹ́yìn rẹ̀ mo pe àwọn tá a jẹ́ mùsùlùmí nínú ìmọ̀ tí ń ṣẹlẹ̀ láyé nínú àwọn nǹkan tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ní a máa rí tí ó máa tọ́ka fún wa pé àwọn àpẹẹrẹ tá à ń rí àpẹẹrẹ pé Ọlọ́run nìkan ló yẹ ká máa sìn ní o àpẹẹrẹ pé Ọlọ́run nìkan ló yẹ ká dúró tì ní o àpẹẹrẹ pé téèyàn bá dúró tọ́lọ́run Ọba Ọlọ́run ó tó yàn ní o Ọlọ́run ní dójú tì yàn ẹ wo ọba Imperial Majesty ọba Olúwo hafidhahullahu wa ra'ah Ọlọ́run bá sọ ọba náà bá dáàbòbò èmọ́ sẹmí nípa ọba náà pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ pẹ̀lú ọba náà lè tọ́ pé ihun tọ́ba yìí ń sọ ihun tọ́ba yìí ń wí àáfàá míì lónìí ó lè wí ní gbangba ihun tọ́ba yẹn ń sọsẹ́ ihun tọ́ba yẹn ń wí ní gbangba lọ́sàn-án láàárọ̀ lóru àáfàá mi ò wí àáfàá mi ò tó bẹ́ẹ̀ kó wí ní gbangba torí ibi tó ti kóra rẹ̀ sí torí ibi tá àáfàá ti wọ̀ torí ibi tó ti lọ tóra rẹ̀ mọ́ kò tó bẹ́ẹ̀ kó wíru rẹ̀. ọ̀rọ̀ kan wáyé láàrin ọ̀kan nínú àwọn pìrìsẹ́ńtà ní Òṣogbo bọ́yá kìíní kan akíkúnmi àbí nǹkan wọ́n wá jọ ń sọ̀rọ̀ àtọ́ba yẹn ọba yẹn wá ń sọ fún pé ọba tóun jẹ òun yìí sọba olóòṣà òun ń jọ̀gá lórí gbogbo ohun tí ń bẹ nínú ló pátá ní kódà tó sànẹ́ ń bẹ lábẹ́ òun ó wá ní àìwá sóòṣà òun àìsìsẹ́ sí ohun tó ń pè ní ìṣẹ̀sí òun ṣàyẹ tóun ò ṣe orí pé ẹni tó jẹ́ bàbá àwọn ẹni tó sàwọn ilẹ̀ Yorùbá tí ṣe Oòduà tí gbogbo ọmọ Yorùbá jáde kan wá wí òòṣà wo l'Oòduà sìn nígbà tí ń bẹ láyé tí Ṣàngó ní àbógùn torí pé gbogbo òòṣà tí Yorùbá ń sìn gbogbo òòṣà táwọn Yorùbá tó ń gbé lárugẹ lénìí gbogbo wọn àrọ́mọdọ́mọ Oòduà ní gbogbo wọn Ṣàngó ni o Ògún ni o Ọya ni o Ọ̀ṣun ni o gbogbo tẹ́ wọn tí wọ́n máa pa pátá ó já mọ̀ wípé àrọ́mọdọ́mọ Oòduà ní gbogbo wọn ọ̀dà òòṣà wá l'Oòduà sì ń gbà ní Olúwo nìkan lórí dáhùn Olúwo ní Olódùmarè ló sìn Olódùmarè lọ́dọ̀ Yorùbá dẹ̀ ni wọ́n gbà pé Ọlọ́run ọba tó dá ayé tó dọ́run ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Yorùbá wọ́n gbà pé ọba tó dá ayé tó dọ́run òun ní jẹ́ bẹ́ẹ̀ àwọn òbúdùdù àgbáyé àsìmọ́ wọn ó sì lóòótọ́ ṣùgbọ́n ihun tó ìbéèrè tó lówó ojú ta ni àti rẹ̀ nìkan kọ́ dáhùn rẹ̀ kó bí rárá òun mú òsà tó dùn àsìn o òsà báyìí ló sìn torí gbogbo òsà tó kún sìn lóòótọ́ nílẹ̀ Yorùbá ẹ̀yìn Odùduwà àwọn tó dálẹ̀ àwọn èèyàn kan ni wọ́n tí wọ́n kú tó padà dọ́sọ̀ òsà tí wọ́n ń sìn lẹ́yìn wọn ẹnì kí òun tó bẹ̀ kọ́ wá jáde kọ́ wá sọ pé òsà báyìí l'Oòduà ń sìn òun rí dáhùn rẹ̀ ẹ wo ìpèníjà tí ọba olówó yìí tó gbé kalẹ̀ yìí léyìí tí ó máa sín làákàyè àwọn èèyàn ìfẹ́ àmàjá gbọ́ lóòótọ́ àṣẹ àwọn sọ páwà nìpìlẹ̀ à ń pé ìbọ̀rìṣà òun nìpìlẹ̀ láyé tọ́ba wá jẹ́ pé àrọ́mọdọ́mọ Oòduà làwọn òòṣà tí wọ́n ń sìn yìí kí l'Oòduà wá sìn lóòótọ́ ó yẹ ká mọ̀ lóòótọ́ látara bẹ́ẹ̀ làákàyè àwọn èèyàn máa sì wọ́n mọ̀ pé àníṣe ọba tó ṣẹ̀dá ayé tó ṣẹ̀dá ọ̀run tó ṣẹ̀dá Oòduà tó ṣẹ̀dá àwa náà òun nìkan náà lọ́ba tó tọ́ láti sìn ẹlòmíì ò tọ́ láti máa sìn lẹ́yìn rẹ̀
tẹ́nìkan bá wá ní òun lóògùn kan tó dájú, òun nídán kan tó yẹ pé atamátàsé ni, ó yẹ kí wọ́n ti ta kó ti bá olúwo láti jọ yìí níjọ olúwo ti ń wí. Olúwo dákọ̀ ìyá rẹ̀, ó dákọ̀ ìyá ìyá rẹ̀, ó dákọ̀ bàbá rẹ̀, ó dákọ̀ bàbá bàbá rẹ̀, gbogbo tẹ́sà máa wá tẹ́ máa fi sóògùn náà ni ẹ fi sáján sóhun bí dẹ́dẹ́ bá sàbí ọba ní padà sí yín. Olúwo challenge wọn pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ ní ọba tó níwá inú Allah subhanahu wa ta'ala. Ọlọ́run sì dúró ti olúwo lórí ẹ̀. Àfáà mélòó ló lè challenge àwọn èèyàn bẹ́ẹ̀ láwùjọ káwà? Àfáà tó ń bẹ̀rù ògùn, àfáà tó nígbàgbọ́ ní ògùn, àfáà tó ń sóògùn tó ní ó sọ pé ẹnìkan ò tó bẹ̀ kọ́ sadẹ́sí òun kọ́ dáhùn lára ohun tó ní ó sọ pé òun ní ìkẹ́kan tó wọ́n fi dáàbò bóró ohun. Ó bí jẹ́ pé àwọn àtàjẹ́ mùsùlùmí afẹni tí ọba mọ ohun tí ń ṣe yóò tún wà nínú páyà pé yóò máa páyà ẹnìkan, yóò máa para ara ayé kan lẹ́yìn Ọlọ́run ọba tó ní wá. Lẹ́yìn bá lóògùn lòun fẹ́ máa ṣe, yóò máa fi wá ààbò, yóò máa fi wá sọ, ọba àwọn ológun wájú ni, torí pé àwọn òwúlẹ̀ níṣẹ́ ní iṣẹ́ ògùn làwọn ń ṣe, ọba wọn wájú ni. Èṣù ló sì kọ́ wọn lóògùn, ọ̀gá tí wọ́n ní. Bí o bá lẹ̀ sọ ní ọ̀rọ̀ wọn pé ẹni ó ṣe àfẹ́ẹ̀rí fáyán, òun náà ló ṣe àrìnà kò fá díẹ̀. Ìtumọ̀ ẹni pé ọ̀dọ̀ èṣù wọn ti ń gbà, so positive and negative rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀. Tó bá fún wọn ní negative kan, positive rẹ̀ ń bẹ, tó bá fún wọn positive kan, negative ń bẹ lọ́dọ̀ rẹ̀. Lọ́pọ̀ ẹ̀tún lọ nínú èyí sí eléyìí ó mú, eléyìí ó tú. Lẹ́yìn wá ní òun ti di àrọ̀ mìnísìn, òun ti gbé nǹkan mi. Àwọn kan sọ pé ohun tó gbé mi ní gbogbo ẹ̀ lágbà lára rẹ̀. Wọ́n sì gba gbogbo ẹ̀ lára rẹ̀, wọ́n wá sí àwọn aṣáájẹ́ tí wọ́n ṣe ìdí ó sì mú yọ́ dáhùn lára rẹ̀. Lẹ́yìn ọba dóòtọ́ Ọlọ́run ọba àlekè ọlá, ó wà hásì, wallahi Ọlọ́run ó tó ń tọ̀. Ọlọ́run lolúwo dúró tì lóòótọ́ ní ojú wọn ó ti mú. Ó wáyé kó dúró ti nǹkan míì ní àwọn táwọn wí ìkọlá máa wí. Ọkùnrin kan bá dẹ̀ ń pẹ̀rẹ̀ ní kinní kan máa wá sọ fún ráàkì báyìí. So ọkẹ̀dínlọ́ di òsà ní tọ́lọ̀ kẹ́dínlọ́ bẹ òsà lọ́wẹ̀ kótó olúwo ní kò sí ohun tó ń sà òun ṣe o. Ọlọ́wọ́ bẹ òsà rẹ̀ lọ́wẹ̀ láti bí ọdún kan àbọ̀ tó ti bẹ̀ẹ́ nìsín òsà rẹ̀ ò tí ì ní ẹ̀kan ṣe fólúwò. Kí la fẹ́ lò ń bí àwọn ọ̀rọ̀ yìí? Òun ni pé nígbà tí ọba aláyé tó wà lórí ipò tí bá fi ń fi ìjọkan ṣoṣo Ọlọ́run ọba rinlẹ̀ báyìí sẹ́mi àwọn èèyàn, ẹ̀yin àfáà níbolẹ̀ wà, ẹ̀yin àfáà níbolẹ̀ fojú sí, ẹ̀yin àfáà bá wá ya olóògùn lé, ẹ̀yin àfáà wá ya babaláwo, ẹ̀yin àfáà ẹ̀yin lẹ́ ń ṣe dẹ́ fáwọn èèyàn, ẹ̀yin lẹ́ ń ṣoògùn fáwọn èèyàn. A mọ̀ pé kìí ṣe gbogbo àfáà o, a mọ̀ pé kìí ṣe gbogbo olùmọ̀, a mọ̀ pé kìí ṣe gbogbo ẹni ó kí ó lọ́wọ́ àǹdè pé ń ṣoògùn. Ṣùgbọ́n yìí tá ń bẹ́m̀bẹ̀ là ń béèrè lọ́wọ́ yín, a ń bọ́lẹ̀ fẹ́ fojú sí wájú Ọlọ́run ọba, ń bọ́lẹ̀ fẹ́ fojú sí lálkìyámà, sí gbogbo àwọn tẹ́ ń ṣe ni lọ́wọ́ Ànábì lẹ́ ti bá. Ọlọ́run kó ṣàánú wa, ẹ dákun ẹjá dúró tán níwájú Ọlọ́run, ẹjá dúró déédéé, ìdúró déédéé níwájú Ọlọ́run ọba wa, inú Ọlọ́run bó dùn sí Ọlọ́run ó tó wa. Alaysa Allahu bikafin abdah, Ọlọ́run tó ń béèrè lọ́wọ́ tiwa náà. Ọlọ́run ní sóhun Ọlọ́run bó tó ni tẹ́ ń dáùtì nínú Ọlọ́run ọba, Ọlọ́run ò tó fún yín lẹ́rú, àmì Ọlọ́run bó tó fún yín láláràn sí ni lẹ́ni tí ó là yín, tí ó sọ yín kó gbogbo ohun tẹ́ ń páyà. Wallahi Ọlọ́run tó fún wa. Ọlọ́run yẹn ẹja dúró tí òun ẹja fọkànbalẹ̀ sọ́dọ̀ rẹ̀. Ọlọ́run ẹja máa bẹ̀ ká máa pè é. Ọlọ́run tó wa, yóò ṣàánú wa. Gbogbo nǹkan yóò táwọn yẹn máa páyà lórí rẹ̀ ni ẹni bá ti dúró tọ́lọ́run tó fara ti Ọlọ́run nìkan lókun tí ó máa páyà. Gbogbo nǹkan yókùn ni ó máa páyà rẹ̀ ni. Gbogbo nǹkan yókùn ni ó máa bẹ̀rù rẹ̀ ni. Ọlọ́run ó ti ṣe ni. Gbogbo ohun tí wọ́n ní pátá lóògùn lẹ́bọ ni wọ́n ti sà sí olúwo bẹ́ẹ̀ ṣe rí ni. Ní kọ̀kọ̀ ní gbangba gbogbo wọn ti sà. Ọlọ́run ló dúró ti ọba ni. Ọlọ́run dákun, Ọlọ́run jẹ́ ó ṣe pẹ́, Ọlọ́run jẹ́ olùwò ṣe jìnà àti gbogbo àwọn gbábẹ́rú rẹ̀ náà. Ọlọ́run bá ṣe wọ́n ní ọmúdà, ṣe wọ́n ní òpó nínú ìgbàgbọ́ tí ó fi gbàgbọ́ rinlẹ̀ sáwùjọ lẹ̀ Yorùbá. Gbogbo shirkiyat, gbogbo khurafat, gbogbo àwọn irọ́
ìtàn ti fi rinlẹ̀ sẹ́mi àwọn èèyàn tí ò jẹ́ kí wọ́n dọ́lọ́run ọba mọ̀ ọlọ́run dákun bá wa yọ kó nínú gbáyà àwọn èèyàn bá wa fi ìjọ kan ṣoṣo rẹ̀ ọlọ́run bá wa fi rinlẹ̀ nínú gbáyà wọn fi rinlẹ̀ nínú gbáyà wa lápapọ̀ ọlọ́run fẹsẹ̀ wá rinlẹ̀ lórí tẹ̀láṣẹ rẹ̀ ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run wọlá tó bẹ̀rẹ̀ wọlá wọlá la ilaha illallah muhammadu rasulullah àbí allah subhanahu wa ta'ala ọba aláàánú ọlọ́run dákun dúró tẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run fẹsẹ̀ wá rinlẹ̀ ọlọ́run má dojú tì wá lórí ìtẹ̀láṣẹ rẹ̀ ọlọ́run má dojú tì wá lórí tẹ̀lẹ́sìn rẹ̀ ọlọ́run dákun ayé wa tàkíyàmọ̀ ọlọ́run jẹ́ ó dá ìsẹ̀mí ayé wa ọlọ́run jẹ́ ó rọrùn ọlọ́run má dà wá láàmú ọlọ́run má fìtínà wa má jọ ta ọ sọ pé ká tẹ́sí ọlọ́run má jẹ́ wọn ṣe bẹ́ẹ̀ sí wa ọlọ́run